déédé wòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sétí ìgbọ́-yín láti ẹnu ọmọ yín kan náà ìyáàfin Lydia Ọbọ́fálẹ́yẹ. Ẹgbẹ́ àwọn olùkọ́ ti orílẹ̀-èdè Nàìjíríà NUT ti pàṣẹ fún àwọn olùkọ́ ti ilé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ti girama ìjọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti gùnlé ìyanṣẹ́lódì aláìlópin bẹ̀rẹ̀ láti ọjọ́ Ajé tí í ṣe ọjọ́ kìíní nínú oṣù kẹfà ọdún 2026 lórí ìjínigbé àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tí ó tẹ̀síwájú ní ìpínlẹ̀ náà. Àṣẹ tí olórí ẹgbẹ́ yìí pa kò ṣẹ̀yìn láti jẹ́ kí ìjọba tètè gbé ìgbésẹ̀ láti dóòlà ẹ̀mí àwọn ènìyàn tó kù ní àkóló àwọn ajínigbé tí kò sì tún sí ẹnikẹ́ni tó gbúròó wọn mọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Ìròyìn eléyìí náà ló tún jẹ́ kí ó di mímọ̀ fún gbogbo ènìyàn wípé adarí ètò ìròyìn ti iléeṣẹ́ ológun àná tẹ́lẹ̀ rí Rabe Abubakar àti ìyàwó rẹ̀ ní àwọn adàlúrú agbébọn afurasí jí gbé sálọ ní ìlú Katsina ní ọjọ́ Àbámẹ́ta nígbà tí wọ́n rin ìrìn àjò lọ sí Katsina ní ìjọba ìbílẹ̀ Matazu ni wọ́n ti dá ọkọ̀ wọn dúró pẹ̀lú ìbọn tí wọ́n sì tún jí wọn gbé sálọ. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Katsina Abubakar Aliyu fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn The Nation. Ìbẹ̀rù ìbojo ìpayà sì tún wà lọ́kàn àwọn olùgbé àgbègbè ìjọba ìbílẹ̀ Oríire ti ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn ìkọlù tí ó wáyé ní ilé ẹ̀kọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní abúlé Àhóró Ẹ̀sìnlẹ̀ Yàwótà àti Aláùsá ní ọjọ́ 15 oṣù karùn-ún May 15 gẹ́gẹ́ bí àwọn tí orí kó yọ àti ìdílé àwọn tí ìṣẹ̀lẹ̀ ìkọlù náà kàn bẹ̀rẹ̀ sí ní ròyìn ohun tí ojú wọn rí. Ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ tí orí kó yọ ni Aminat tí ó wà lára àwọn tí wọ́n sá wọ inú igbó nígbà tí àwọn agbébọn yìí ya wọ inú ọgbà ilé ẹ̀kọ́ wọn tí wọ́n sì ń yìnbọn ní kíkankíkan bí ó tilẹ̀ jẹ́ pé àwọn ń ṣe ìdánwò lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jìjọ sá wọnú igbó ni àwọn kò rí mọ́ rárá. Amina sọ púpọ̀ lórí bí ó ti ṣe sá àsálà fún ẹ̀mí rẹ̀ fún ọ̀kan lára àwọn òṣèré eré orí ìtàgé tilẹ̀ Nàìjíríà Chude Gideonwo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn This Day. Ìròyìn eléyìí náà ló tún sọ fún gbogbo ènìyàn wípé a mú bọ́ọ̀lù lójú ilé tí ó jẹ́ ọmọ 40 ọdún 40 years ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Bulimọ Ocha ní gólì àkọ́kọ́ tí yóò farahàn ní ẹ̀mẹ́fà nínú ìdíje àṣekágbá eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ti àgbáyé World Cup lẹ́yìn ìgbà tí wọ́n ti sọ orúkọ rẹ̀ nínú ẹgbẹ́ àjùmọ̀gbá àlejò ọdún ìdíje eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn Punch. Àwọn ènìyàn 4 ọkùnrin 3 àti obìnrin kan ni wọ́n gbẹ̀mí-mì nínú ìjàmbá ọkọ̀ tí ó wáyé ní ọjọ́ Àbámẹ́ta ní agbègbè Central Business District, Abuja. Ẹni tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ ni ó sọ fún àwọn akọ̀ròyìn àjọ News Agency ti Nàìjíríà náà wípé ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ náà wáyé ní nǹkan bíi déédé agogo 6 ìrọ̀lẹ́ 6 p.m. èyí tí ó fa súnkẹrẹ-fàkẹrẹ ní agbègbè náà. Àwọn 4 tí wọ́n kú yìí ní ìròyìn ṣàlàyé wípé wọ́n ti ilé ọdún Sálà bọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Premium Time. Bí ó tilẹ̀ jẹ́ wípé 30 ọjọ́ nínú oṣù karùn-ún May 30th ni àjọ elétò ìdìbò ti là kalẹ̀ fún gbogbo ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan láti parí ṣíṣe ètò ìdìbò alákọ̀ọ́bẹ̀rẹ̀ kí wọ́n bá lè yan olùdíje fún ipò ààrẹ ẹgbẹ́ òṣèlú oníkálukú wọn. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ òṣèlú ni wọ́n ti fa olùdíje fún ipò ààrẹ ti ẹgbẹ́ wọn sílẹ̀ tí àwọn ẹgbẹ́ 3 kan náà fa olùdíje alátakò sílẹ̀ tí wọ́n sì tún wá fi ọjọ́ iwájú sílẹ̀ fún ilé ẹjọ́ láti yanjú rẹ̀. Nínú àkọsílẹ̀ ìròyìn yìí ni ọ̀gbẹ́ni Philip Ibitoye ti wá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé olùdíje kọ̀ọ̀kan tí wọ́n fẹ́ figagbága pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu nínú ètò ìdìbò sí ipò ààrẹ nínú oṣù kínní ọdún 2027. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune Online. Ìròyìn eléyìí ló ṣàlàyé wípé ó ti tó ọdún 3 báyìí tí ìjọba ti yọ owó ìrànwọ́ kúrò lórí epo rọ̀bì. Ètò ìlànà tí ó tún ti tún ọrọ̀ ajé ilẹ̀ Nàìjíríà mọ́ pẹ̀lú bí epo pẹtiró ṣe kúrò ní $200 ó dín díẹ̀ (198 naira) lọ sí
náírà (210) fún jálá epo kan, ṣùgbọ́n nísìnyí ó ti wá fò sókè lálá lọ sí $1,300 náírà ($1,300) ní àwọn ibì kọ̀ọ̀kan ní orílẹ̀-èdè Nàìjíríà lónìí, èyí tí ó mú kí àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà máa kojú owó ọkọ̀, oúnjẹ àti ilé gbígbé tí ó lọ sókè gẹ̀rẹ̀gẹ̀ tí nǹkan kò ṣẹnure fún ọ̀pọ̀lọpọ̀ ilé mọ́. Èyí ló jẹ́ kí ìwé ìròyìn yìí wá ń béèrè lọ́wọ́ àwọn olùgbé ilẹ̀ Nàìjíríà wípé ṣé yíyọ owó ìrànlọ́wọ́ epo bẹtiró yìí yóò tún ayé àwọn mẹ̀kúnnù ṣe ni àbí ó dákún ìṣòro ayé wọn? Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn Daily Trust. Adarí lórí ìbáṣepọ̀ aráàlú àti ètò ìlànà fún ilé-ẹ̀kọ́ gíga ti Moshood Abiola Polytechnic Mapoli, Abẹ́òkúta, Ọ̀gbẹ́ni Yẹmí Ajíbọ́lá ti sọ jáde síta gbangba wáyàyé wípé àwọn aláṣẹ olùdarí ilé-ẹ̀kọ́ gíga Mapoli, Abẹ́òkúta ti fi ọ̀nà ilé hàn àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n dín díẹ̀ ní 365 lórí ìwà pé wọ́n lo ayédèrú ìwé-ẹ̀rí ti ìpele méjì àkọ́kọ́ (ND) láti fi wọlé sí ìpele méjì ìtókù (HND) sí ilé-ẹ̀kọ́ àwọn. Àṣírí àwọn akẹ́kọ̀ọ́ náà tú jáde síta nígbà tí àwọn ṣe àyẹ̀wò tó lágbára nípa wíwo ìwé-ẹ̀rí àti èsì ìdánwò àwọn akẹ́kọ̀ọ́ tuntun náà fínnífínní ni àwọn bẹ̀rẹ̀ sí ní rí gbogbo ayédèrú ìwé-ẹ̀rí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn The Guardian. Ìròyìn eléyìí náà ló tún gbé jáde síta wípé fún oṣù díẹ̀ sẹ́yìn ní ìpínlẹ̀ Anambra ti wà ní àlàáfíà kí ó tó di pé àwọn agbébọn kọlu iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Anambra tí wọ́n sì pa ọlọ́pàá méjì. Àwọn agbébọn yìí ń ṣe bí àwọn ajìjàgbara Biafra tí wọ́n sì kọlu iléeṣẹ́ àwọn ní alẹ́ ọjọ́ Ìsinmi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti pàrọwà tí ó sì tún rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn olùgbé, ìdílé àti àwọn ènìyàn tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí wípé kí gbogbo ènìyàn kún fún àdúrà kí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé sálọ lè padà wá sílé ní ayọ̀ àti àlàáfíà. Ó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ tí ó ń sọ níbi ètò ayẹyẹ ọjọ́ ìbí àti ìdúpẹ́ ìfẹ̀yìntì olórí iléeṣẹ́ ìjọba kan, Ìyáàfin Olúbùnmi Òní, èyí tí ó wáyé nínú olú ilé ìjọ Christ Apostolic Church CAC Báṣọ̀run Ìbàdàn wípé kì í ṣe àkókò yìí ló yẹ kí àwọn ènìyàn tún máa ṣe ìwọ́de àti ìfẹ̀hónúhàn lórí ìkọlù náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn Leadership. Àwòrán fọ́nrán tuntun tí àwọn ajínigbé tí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ olùkọ́ gbé sálọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gbé jáde síta ni ó ń ṣe àfihàn bí ọ̀kan lára àwọn ènìyàn tí wọ́n jí gbé ṣe ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ láti bá àwọn ajínigbé sọ̀rọ̀ papọ̀ lórí ọ̀rọ̀ ìjínigbé àwọn, tí wọ́n sì tún kìlọ̀ wípé lílo àwọn òṣìṣẹ́ ológun láti wá gba àwọn kalẹ̀ kò lè ṣe ayé àwọn láǹfààní bí kò ṣe kí ó tún mú ewu bá àwọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Sun. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé láṣẹ Èdùmàrè. Ẹ má ṣàlàyé lọ́kàn sí YouTube channel ìròyìn lérèfé kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe kí ẹ má tún gbàgbé fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè máa ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí. Ẹ ṣé tí ẹ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.